ẹjá túnmọ̀ kíra ọkọ̀ ọjọ́ méjì mẹ́ta bí bá tó gbé ọjọ́ méjì mẹ́ta tá ti rẹ̀ ní ńkọ́. ẹkú àtìlà kírẹ ni. ẹkú àtìlà kírẹ ni. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o àní wáyé tiẹ̀ ní wáwá tì. àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra bẹ́ẹ̀ bá ti rí ẹ ti mọ orí ètò tẹ́ ẹ bọ́ sí ṣùgbọ́n fáǹfààní ẹni tó ẹ̀sẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ orí ètò yín ètò wa Ojú Abẹ láṣẹ bí eré bí àwàdà tá a tún bọ́ sí pẹ̀lú àṣẹ Òdùmarè níbi tá a tún ti mọ gbé àwọn nǹkan yẹ̀wò kò sí ní ta gbéyẹ̀wò wọn àyín tí ò ṣe ń láǹfààní tí ò ṣe wá láǹfààní tí ò tàn mọ́lẹ̀ sí ní tó ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ wa sí gbogbo àgbáyé àtẹ̀yìn àtàwa ńlọ́jọ́ ṣàǹfààní fún lónìí àtúntí kó wa lóríṣiríṣi àmọ́ pẹ̀kẹ́lú ní kọ̀ọ̀kan èjèèjì sísẹ̀ntẹ̀lé bíi ètò bí ọmọ yẹn gan àmọ́ ṣe sísẹ̀ntẹ̀lé lágbára Ọlọ́run lálàfíbọ̀ Àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ́ tèmi Àjàó Àró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mú kí n pẹ́ kú kalẹ̀ God bless you. bẹ́ẹ̀ ni mo kí n ò lẹ́ẹ̀kan sí pé kò tẹ́tísí àfetígbọ́ àbójúwò iléeṣẹ́ rédíò Awíkonko torí pé bẹ̀rẹ̀ pápá báyìí ńlá bẹ́tù. rédíò ń bọ̀ nù tó jẹ́ kí rédíò bọ́ sí ńlẹ̀ rédíò ń bọ̀ nù òjòjò ní sí wọ́n mọ̀ lè nájà lágbára Ọlọ́run kó bá dára ta gbò wọ́n mọ̀ lé o àṣẹ o iléeṣẹ́ Awíkonko tẹlifíṣàn ẹ ṣeun Olútáyọ̀ Fáṣínà ńlọ kọ tí mò jẹ o ẹ wá nǹkan fìdílé kẹ fẹ̀yìntì kẹlẹ jẹ gbádùn tuntun. ẹ sì lè fìdílé nǹkan tàbí kẹ́ ẹ̀ nàró ẹ sáà máa ń gbádùn wa ìbò ti sáyé dẹ̀rọ̀ ayé ìgbà kan ló jẹ́ pé bàbá fẹ́ gbọ́ra wa tàbí wòra wa bàbá tí ìjókòó sídìí àpótí rédíò àgbọ́ra wa bàbá tí ìjókòó sídìí àpótí tẹlifíṣàn àwòra wa ṣùgbọ́n báyìí ibikíbi láti lè wòra wa jákèjádò àgbáyé láì dènà pẹ̀lú láì fi àkókò wa ṣòfò. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbé gbìmọ̀ dìde láti ṣèjíròrò lórí aáwọ̀ fàákájà àti ìṣe agbára lo àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi jẹ́ pé bí wọ́n bá sófin wọ́n fẹ́ yanṣẹ́lódì wọ́n fẹ́ daṣẹ́lẹ̀ wọ́n fẹ́ lu agbára wọ́n fẹ́ jẹ́ káyé ọmọ pa wọn wà mí tàbí kí ìjọba ọmọ pa wọn lágbára lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kọjá láàrin ẹgbẹ́ àjọ Pengasan àbí ẹgbẹ́ àwọn lọ́gàlọ́gà iléeṣẹ́ iléepo Pengasan àti iléeṣẹ́ ìfọpo rọ̀bì iléeṣẹ́ ìfọpo Dangote lẹ́nujọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé ìyanṣẹ́lódì wọn ó dí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ ó fa ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn fún ètò ìrìnnà ìgbòkègbodò àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ torí bí ọ̀rọ̀ pẹtrólù bó bá ti mẹ́hẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo sẹ́ni máa ń fara gbà wọ́n wá ní àwọn fẹ́ jíròrò àbáwọn jíròrò lórí ọ̀rọ̀ yìí tá a bá ń sunkún ká mọ̀ ríran o bá a bá fẹ́ jà ká mọ̀ ibi tá a fẹ́ jà sí o bá a bá yàn jà ká mọ̀ ibi tá a fẹ́ bá jà kì í ṣẹni tó jẹ́ wípé ó láǹfààní tó ń ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tàbí fúnlẹ̀ Nàìjíríà lápapọ̀ pé ó yẹ ká mọ̀ ṣàgbéyẹ̀wò àwọn nǹkan kan kí ni ojúwòye yín. bẹ́ẹ̀ ni mo kí ara lílẹ̀ kan sí pé ẹ kú ìtẹ́tí sí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé ìtẹ́wé àwọn aṣòfin méjì tó wá ìkan wá láti ìpínlẹ̀ Sokoto ìkan láti ìpínlẹ̀ Kano Abdulsamad Dasuki ní Sokoto Adodogowa ní Kano wọn ní ẹ̀pà kíyèsí kìíní ọ̀hún pé bí kìíní ìṣèrí ó kù díẹ̀ káàtó kó jẹ́ pé bí àwọn aládàáni kan bá gbé iléeṣẹ́ lẹ̀ iléeṣẹ́ tí ó jẹ́ àǹfààní ńláńlá fún ọmọ ilẹ̀ tí ó gbọ̀n pò nù ìpèníjà tí ń dojú kọ wọn tẹ́ ẹ̀ bá sì ní jẹ́ ká pọn lápọn lu tàbí ká rẹ̀ lẹ̀ bí ó ṣe tó ẹ̀bù pọnpọ Dangote tó jẹ́ aládàáni àǹfààní làlọ́ jẹ́ sí ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà àkókò tó wáyé ọjà àkókò tó dáa sí nígbà tí ìjọba ń lè yọwọ́ wọn orí epo ó jẹ́ ibì kan tó lọ́n ti gbà bomi tún ọmọ ilẹ̀ lẹ́sẹ̀. lásìkò tá à ń gbìyànjú wípé ìsọwọ́ náwó dọ́là wa kó dínkù lábẹ́lé káwọn yìí máa fowó ra nǹkan lókèèrè ó ń jẹ́ kí owó náírà kó di àbùrù mú ẹ rí i pé àwọn àǹfààní tó wà ń bi epo aládàáni ó pọ̀ ju ní táwọn èèyàn tí wọ́n lè máa kàn fẹnu sáátá lọ eléyìí náà ló jẹ́ kí n kan sára sáwọn èèyàn ọ̀hún a máa aṣòfin kan tó wà ní ẹkùn ti Goza ní ìpínlẹ̀ Borno òun wá wò pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òótọ́ ọ̀rọ̀ ni o pé káyé marúkú lajà má àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ aládàáni lórílẹ̀‐èdè yìí báwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sì jẹ́ pé gbọmọgbọmọ ìdásẹ́lẹ̀ tí ò ní láárí àwọn ìgbésẹ̀ tí ò bójúmu ni wọ́n máa gbé ẹ̀tọ́ tí ò ní dìnnà wọ́n béèrè nígbà míì pé ìjọba gbọ́dọ̀ dáàbò bo àwọn iléeṣẹ́ aládàáni tẹ́ pé wọ́n ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà. torí àwọn iléeṣẹ́ tẹ̀ ń sọ gbogbo yín lẹ̀ ń káàkiri òkè òkun tó ní iléeṣẹ́ kan wá dá iléeṣẹ́ lẹ̀ àwọn látijọ́ tán ti ń pààrà mélòó ló ti wá dá iléeṣẹ́ lẹ̀ nípìnlẹ̀ wọn. ara tí ò sì jẹ́ kí wọ́n wá yìí iná ni àwọn ìgbésẹ̀ táwọn ọmọ ilẹ̀ ti ní lọ́wọ́
àwọn ẹbọmọlẹ làwọn òṣìṣẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ èyí tí wọ́n ti sọra wọn di kókòdó mele bàtà tẹ́ pé ipa ọ̀ka wọn gbogbo àwọn ìwé táwọn èèyàn máa béèrè ni ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọn ń bẹ létí òtí rìsẹ́sì ní wọ́n ti parí ìwé síbẹ̀ ni wọ́n ti máa béèrè fáwọn ẹ̀tọ́ tí wọ́n do lóṣèlú yìí gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ní wọ́n ti dolẹ́gbẹ́ olóṣèlú tán àmọ́ pé tí wọ́n pè bí ọba ṣe dáa tó gẹ́gẹ́ bí aṣòfin tó wá láti Goza yìí lè tó pàkíyèsí pé àkókò ọ̀hún kò bára dé pé àkókò tí wọ́n ń béèrè fún ìwádìí pé kò dáa pé nítorí lè dá lábàá ni pé kí wọ́n yanjú lọ́tún lọ́sì kí wọ́n pẹ̀tù sí yẹn kí wọ́n dẹ̀ kí wọ́n rí òótọ́ ọ̀rọ̀. torí pé àjọsọ yépọ̀ ti wáyé láàrin àwọn méjèèjì tẹ́lẹ̀. pé ẹ méjà lórí ọ̀rọ̀ wádìí. ṣùgbọ́n láti dínkù torí ọjọ́ iwájú kírù ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò mọ́ tún ṣẹlẹ̀. kódà wọ́n pè fún kí wọ́n ṣe òfin láwọn òfin tí ó lè máa kà wọ́n lápá kò wọ́n sì ń tọ́ka sí bẹ́ẹ̀ ni wọ́n sì ń tọ́ka sáwọn abala òfin tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ lórí sísàmúlò rẹ̀ lórí àwọn ẹ̀ka ètò wọn máa gbèrògè òkun nílẹ̀ adúláwọ̀ ẹbù pọpọ Dangote ńlọ́jì ìtọ́gba ìgbàyùjẹ lọ tó sì ń pèsè ní iye tí wọ́n kódà lásìkò tí wọ́n fi daṣẹ́ lẹ̀ yìí ẹ pé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ní bẹ̀rẹ̀ ìwòsàn ẹran láwọn pẹ́ngásán gbé àwọn lọ́gàlọ́gà lẹ́ka epo rọ̀bì àtàfẹ́ gáàsì owó bárẹ̀lì epo rọ̀bì crude oil ó tó 200 bárẹ̀lì lágbà epo rọ̀bì 200 tíjọba alẹ̀ tó pàdánù láwọn akọ́ tí wọ́n bá ti ń ta bárẹ̀lì epo rọ̀bì kan ní $60 ẹ̀wọ̀ tí a dúró owó tí ilẹ̀ pàdánù láti pàṣẹ irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé àwọn ìgbésẹ̀ táwọn èèyàn ń gbé yìí gbogbo nǹkan la ń tọwọ́ òṣèlú bọ̀ lójú náà pé sáfẹ́kẹ́ni ó wà kó ṣàkóso àfẹ́kẹ́ni ó ṣàṣeyọrí àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà gan ni mo fẹ́ rọ̀ gbogbo dàtí bá ń bà kọjá ilé alẹ́ ní bàjẹ́ nígbà àdá bá yàkọ̀ tán gbèrègèdè báyìí ìhòòhò ní ìdà ó wà káwọn olóṣèlú kí wọ́n máa káwọ́ tira wọn lẹ́yìn ni ọ̀nà kan oṣù rèé mo rántí àwọn ìgbà kan tètò ìdìbò wáyé ilẹ̀ Amẹ́ríkà láàrin ẹni tó jẹ́ gbàkejì Clinton ìyẹn Gore àti Bush wọ́n ti ṣètò ìdìbò ọ̀hún nígbà náà lọ́hùn ètò ìdìbò yẹn ọmọ yẹn lórí kò jẹ́ tẹ́wọ́gbà wọ́n padà gbé kúrò ní à ń fi ẹ̀rọ kà wọ́n lọ kà manually wọ́n fọwọ́ kà káyìnkáyìn ìpàsípàrọ̀ tó wà ń bẹ̀ ṣùgbọ́n Gore tọ́jú ọmọ ẹgbẹ́ òṣèlú dẹ́mọ ọgbà ó ní fún tẹ̀síwájú ilẹ̀ Amẹ́ríkà ló ń gbà tí wọ́n kéde irú eléyìí èèyàn ò lè nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá rẹ̀ jù báyìí lọ irúfẹ́ àwọn eléyìí ló jẹ́ àwòkọ́ṣe eré tó yẹ káwọn èèyàn mọ̀ ẹ jẹ́ ká wo ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ìgbésẹ̀ tó gbé lọ́dún 2015 láti gbà níjọ́ jẹ́tẹ̀ pé agẹlẹ́tò òdìbò tí ìkéde ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó fi kíkú oríire mo kí ọ pé wọ́n ló jáwé olúborí èèyàn ò lè fẹ́ràn ìlú bàbá rẹ̀ jù báyìí lọ gbogbo orú àwọn tí ó bá jẹ́rú àwọn gbèsè ọ̀hún gbogbo ẹ̀ tẹ́pẹ́ àwọn olóṣèlú lónìí ológun náà ti gbàjọba nígbà náà lọ́hùn so ẹ jẹ́ ká máa mú wà tó dáa ká máa mú sàlárin ara wa bá a ṣe ń tọ́ka sókè òkun là ń rí tọ́ka sí tilé àbí Jonathan ọmọ ìlú yìí ni bó o ní ẹ̀yin ò ṣe wá jẹ́ ní tí ò ní tẹ́lọ́rùn àwọn olóṣèlú àní àfa ìjọba warawa jẹ́ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì àní àtún tọwọ́ bọ̀ fúnra lára wọn náà máa ń fà á yà àní máa ń fà á yà níta ń gbìyànjú àti sọ ni wípé àní kò dákẹ́ gbé ọ̀wà o toró máa ń nídìí tí wọ́n fi ń gbégbé kalẹ̀ bẹ́ẹ̀ni fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ ni àwọn òṣìṣẹ́ máa ń jẹ àwọn ìyà kan torí ìjìyà àwọn òṣìṣẹ́ ni ló dá ẹgbẹ́ òṣìṣẹ́ kalẹ̀ ni ó dá ó yẹ kálẹ̀ ẹgbẹ́ tí ó máa jà fún wa tí ó máa béèrè fún ẹ̀tọ́ wa lọ́pọ̀lọpọ̀ gbà àwọn iléeṣẹ́ kan bẹ tó jẹ́ pé téèyàn ò bá ṣọ́ra láwọn iléeṣẹ́ yìí ìmọ̀ ń da láàbò ara tán bá wà da láàbò ara ṣe làwọn iléeṣẹ́ yẹn máa ń pa wọ́n tì bí ẹni pé wọ́n iṣẹ́ lọ́dọ̀ wọn torí pé kò sí àkọsílẹ̀ kankan kò sì sí àdéhùn wípé tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ o kò sí nǹkan kò sí tàbí adójútòfò kankan fún wọn pé ọ̀dà o bó o bá pàdánù ọwọ́ ntí yóò jẹ́ ẹ̀tọ́ rẹ lélẹ́yìí bó o bá pàdánù ẹsẹ̀ ntí yóò jẹ́ ẹ̀tọ́ rẹ tó bá jójú lọ pàdánù àbí kankan tó jẹ́ pé yóò fi jẹ́ àjẹmọ́nù rẹ tí yóò máa padà sanwó fún ọ títí tó fi dàgbà tó fi darúgbó gbogbo àwọn nǹkan yìí ló bí ẹgbẹ́ òṣìṣẹ́ àsọpẹ́gbẹ́ òṣìṣẹ́ ọ̀dà ṣùgbọ́n àlòjù agbára ń là ń sọ̀rọ̀ nípa rẹ̀ tàbí ká má mọ ibi gbèdéke ibi tágbára wa dé àti tó bu ìkún wa àti tó jẹ́tọ̀ wa àtẹ́lẹ̀ tí ò jẹ́tọ̀ wa àìmọ̀ ó máa ń fa oríṣiríṣi gbọ́nmisí omi òtó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí là ń gbìyànjú pé ó yẹ kó kásẹ̀ ńlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àjọ pẹ́ngásà ni tí wọ́n lọ jà fún nílé iṣẹ́ ìfọpo Dangote lójú ìwòye díẹ̀ nínú wa ká má sọ pé púpọ̀ nínú wa a rí i pé kò kúnjú òṣùwọ̀n tó torí pé ńgbà tẹ́ bá dojúkọ òṣìṣẹ́ bíi 23 àbí nǹkan tẹ́ wá ti torí ẹ̀ bá lè ṣẹ́ jà ilé iṣẹ́ tó ń ṣiṣẹ́ fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ bí ìgbà téèyàn mọ nǹkan téèyàn ń ṣe ni
so àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ń tá ń gbìyànjú àti sọ fún gbogbo wa náà ni pé agbára kágbára tó wù ká ní ẹjá lò níwọ̀nba ẹjá mòdiwọ̀n agbára wa ẹjá mọ̀ bí tágbára wa dé àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ àṣẹ mímú á padà wá lórí ètò yín ètò Ojú Abẹ́ fún tòní ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.